Ìbà kọ́dá ìbà ṣẹ̀dá, ìbà gbogbo ẹ̀yin olùgbọ́ mi o, tọmọdé tàgbà akọ abo. Ẹ káàbọ̀ sí abala ẹ̀kẹrin nínú ètò tí a pè ní ọpọ́n ti sún síwájú. Ètò láti bẹ̀rẹ̀ sí ṣe àwọn àlàyé fún àwọn ọmọ káàárọ̀ oòjíire ká máa ṣàlàyé fúnra wa. Tó ẹni abáwí fún ọba jẹ́ ó gbọ́ o. Èyí tá à ń ṣe yìí àkọọ́lẹ̀ ni. Ìwọ tó ń gbọ́ tó bá ń wùn ẹ́ ó lè ní irọ́ ni, ṣùgbọ́n mo gbà á ládùúrà wípé kó yí ẹ wípé àwọn ọmọ káàárọ̀ oòjíire láti àtètèkọ́ṣe láti ń bá òdodo rìn, láti àtètèkọ́ṣe láti wà nínú òdodo, láti àtètèkọ́ṣe ni òdodo ti fi ilẹ̀ káàárọ̀ oòjíire ṣe ibùgbé òdodo ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Kókó ọ̀rọ̀ yìí mo ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ohun tí à ń pè ní Ifá. Ifá ni ohun tó ṣe pàtàkì jùlọ. Òun ni orísun tí ọmọ Yorùbá ti dìde. Òun ló ń júwe ibi tí àwa Yorùbá máa ń tẹ̀dó sí. Òun ló ń júwe ìgbà tá a máa ń gbéra. Òun ló ń júwe ìgbà tí a ò gbọ́dọ̀ gbéra. Ìwọ ọmọ Yorùbá, bó bá wá láti Ìjẹ̀bú ni, ó wá láti Ẹ̀gbá ni, ó wá láti Ọ̀yọ́ ni, Ògbómọ̀ṣọ́ ni, Òṣogbo ni, Àkúrẹ́ ni. Ńgbà tó bá ṣe àyẹ̀wò lọ́dọ̀ àwọn tó dàgbà níbi àbùgbé tó ti wá, ọmọ Yorùbá kì í gbéra láti ìletò kan sí ìletò kan láì béèrè lọ́wọ́ Ifá. Ibi tó di Àkúrẹ́ lénìí, Ifá lójúwe. Ibi tó jẹ́ Ìjẹ̀bú lénìí, Ifá lójúwe. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, láyé ìgbà kan, ìlú Rẹ́mọ ni mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ yìí o. Ìrẹ́mọ ni a sọ di Rẹ́mọ. Ìrẹ́mọ, àwa láwọn ọmọ Ìrẹ́mọ o. Àwọn náà ní bíi Ṣàgámù, bíi Òde Rẹ́mọ. Àwọn ní àwọn tí wọ́n tẹ̀dó láti ibi tí à ń pè ní Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀, Ifẹ̀, láti Ilé Ifẹ̀, ibi tí Oòduà kọ́kọ́ sọ̀kalẹ̀ sí. Odùduwà, òun ni bàbá ńlá gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire. Láti bẹ̀ ni odò wa ti bẹ̀rẹ̀ sí í ṣàn. Ifá ló dẹ̀ júwe bí àwọn tó ń gbé agbègbè tá à ń pè ní Ìrẹ́mọ. Ìrẹ́mọ tó sì wà nílé Ifẹ̀ lénìí. Bẹ́ẹ̀ náà ni Ìráyè sì wà nílé Ifẹ̀ lénìí. Wọ́n wá dìde láti ìlú Ìrẹ́mọ. Wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ tẹ̀dó sí àwọn agbègbè bíi Òde Rẹ́mọ, bíi Ìṣàgámù, Òrìṣà Gámù Ẹ̀wà. Òun ni ìlú Ìṣàgámù. Ibẹ̀ ni wọ́n ti dìde. Ibẹ̀ náà ti dìde. Tó bá wò dáadáa, ìwọ tó bá péré lọ́mọ Èkó, ìṣe ni kó o bèrè lọ́wọ́ àwọn ẹbí ẹ dáadáa. Ńbo náà ti wá kán tó dọ́mọ Èkó? Ọ̀yọ́ náà ti wá ní. Abẹ́òkúta náà ti wá ní. Ìjẹ̀bú náà ti wá ní. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, gbogbo ìlú Ṣómólú pátápátá Ìjẹ̀bú ló ní. Pátápátá, kódà orúkọ Ṣómólú gan Ìjẹ̀bú ni. Gbogbo àwọn agbègbè bíi Agége, Ẹ̀gbá ló ní. Tó bá wo ìtàn ìlú Èkó, àti ní ọba kan tó jẹ́ Akíntóyè, ọmọ Olúbó ló pè. Ẹ̀gbá ni. Ó ní ìdí tí àwọn ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n fi súnmọ́ ibi tí à ń pè nílùú Èkó tán wá tẹ̀ẹ́dó. Bó bá ti ń gbórúkọ Dòsùnmú, bó ló rò pọ́n ti wá èèyàn mi? Ẹ̀gbá ni wọ́n. Àwọn bàbá wa Ọbásanjọ́ tí wọ́n wà ní Òwu ní èní yìí, Òwu wọn ọ̀nà Ìbàdàn ni. Àbẹ́ẹ̀gbédè inú wọn. Ọmọ Yorùbá kì í dáwọ́lé nǹkan kan. Yorùbá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ọba, ìpasẹ̀ Ifá, ìpasẹ̀ ẹ̀mí. Yorùbá kì í dáwọ́lé nǹkan kan àfi tó bá béèrè lọ́wọ́ ẹ̀mí Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run, òun ló mú àwọn ìletò ilẹ̀ káàárọ̀ oòjíire yìí, ló mú wọn wá sí ayé, ló fi di pé wọ́n wà ń bẹ̀ lénìí. Kò sílẹ̀ káàárọ̀ oòjíire kankan ní èní tí kò jẹ́ wípé àdá Ifá, a béèrè lọ́wọ́ Ifá, ló wá ní ibi nìkan dúró sí. Ó dẹ̀ níbi tán ti dìde kan tó débẹ̀. Ìwọ olùgbọ́ mi, ńjọ́ tó ń bọ̀ ní London, àbí ní Manchester, àbí ní Leeds, àbí Ireland, àbó ń lọ sí Amẹ́ríkà, ńjọ́ béèrè lọ́wọ́ ẹ̀mí Ifá. Ẹ̀mí Ifá, ní kó lọ sọ́dọ̀ babaláwo nìkan.
ṣé o béèrè ní ṣọ́ọ̀ṣì ni àbò béèrè ní mọ́ṣáláṣí ni, ọ̀nà wo ló fi gbóhùn Ọlọ́run? Kókó ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá a máa gbóhùn Ọlọ́run. Ọlọ́run ní ń darí wa. Ọlọ́run ní ń darí wa. Ó fi hàn pa ní ìbẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run tá a níyẹn náà, òun ló fà á tí àwọn ìjọ aláṣọ funfun kún orílẹ̀-èdè wa. Òun ló fà á tó jẹ́ wípé a máa lọ sétí òkun, a máa lọ sọ́sà, a máa lọ gbá, nítorí wípé a ti jọ̀wọ́ ilé ayé wa fún Ọlọ́run ọba. Ọlọ́run ọba tí à ń pè ní Ọlọ́run ọba, ọba èrí. Ọba èrí. Ọba tó jẹ́ wípé èyí òun ní í ṣe. Ọlọ́run ọba èrí, òun la ọmọ Yorùbá gbọ́kànlé, òun la fi ń súnmọ́ Ifá. Àìmọye ọ̀nà òun ni Ifá ló fi wúlò fáwọn ọmọ káàárọ̀-o-jíire. Àwọn baba ńlá wa, ìmọ́lẹ̀ tí wọ́n gbé dání nìyẹn tí ó fi tùbà tó tùṣẹ́ fún wọn ju bó ṣe rí fáwa lọ. Gbogbo ìṣòro tó dojúkọ ọ̀tá wa lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ò rí ìṣòro wọn yẹn, nítorí pé tá bá mú àpẹẹrẹ kìíní, ètò ṣe pàtàkì jùlọ ní kí a bímọ sílé ayé. Bí àwọn bàbá wa kí wọ́n tiẹ̀ tó máa ṣe kò kárí ọmọ bíbí, bàbá àtìyá tán fẹ́ jọ sopọ̀ tí ọmọ máa fi wáyé, wọn á kọ́kọ́ mójútó yẹn. Ìdílé méjì tí bàbá àtìyá ọmọ tí ó máa wálé ayé yìí tí wọ́n máa ti wà, wọn á mójútó wọn. Ipasẹ̀ Ifá la máa yẹ ìdílé kìíní wò, la máa yẹ ìdílé kejì wò, ká tó yẹ àwọn ọmọ inú wọn wò. Tá máa wá béè lọ́wọ́ Ọlọ́run ọba, ṣé Ọlọ́run ọba fi ọwọ́ sí wípé kí ìdílé méjèèjì papọ̀? Ṣé Ifá fọwọ́ sí pé kí ìdílé méjèèjì papọ̀? Ṣé Ifá fọwọ́ sí pé kí ìdílé kìíní fún ọmọ tí wọ́n ní àyè láti darapọ̀ mọ́ ọmọ ìdílé kejì? Àbẹ́ẹ̀ rí ètò báyìí. Ẹsẹẹsẹ ni Yorùbá ń tò ká tiẹ̀ tó wá sọ̀rọ̀ pé ọmọ máa wáyé. Ẹ mọ̀ wípé ibi tí mo ti bẹ̀rẹ̀ ìdílé ni Ifá kọ́kọ́ ń yẹ̀wò. Tí Ifá bá ti sọ pé èèwọ̀ ìdílé méjì ò gbọdọ̀ sopọ̀, wọn ti ẹ̀ níwà àwọn ọmọ inú wọn débi tọ́mọ máa wáyé. Àbẹ́ẹ̀rin tó wà lóde òní ni. Àwa tá a jẹ́ èwe àgbà ọ̀nà àwọn baba ńlá wa, àní béèrè níbì kankan, àní fún àwọn òbí wa ní ààyè láti béèrè. Àwọn òbí wa gangan fúnra wọn ń kọ́. Àwọn pàápọ̀ mọ́ ń tọ́ ń ṣe. Olúwa jẹ́ àmọ́ tá ń ṣe. Àwọn òbí wa púpọ̀ wọn ò ní ìmọ̀ mọ́. Wọ́n rò pé àwọn ti kàwé, ẹni tó kàwé tí ò kọ́gbọ́n orí á wá bẹ̀rẹ̀ sí dá nǹkan ṣe. Ìwọ tó jẹ́ pé ńgbà tó wà lé ayé ò mọ ọjọ́ tó délé ayé, tó wá dídẹ tó dàgbà tán, òbí rẹ pé ta lẹni tó tọ́jú mi dàgbà. Ó wá ní ìwọ ló tó báyìí, ìwọ náà ló dà báyìí. Wàá máa wá júwe pẹ̀lú ìwé òyìnbó. Wàá ní tẹ́ bá ti ríra yín, once you are in love, it's okay. Àbá ti ríra yín tí abẹ́rẹ́ ìfẹ́ tó ti di pé ó gún yín, àwọn kan á ní Cupid kan náà ń pè. Tó bá ti abẹ́rẹ́ tó ti gún yín báyìí, Ọlọ́run mọ̀ pé tó ti ń wá, a máa pa ọ̀tá yín lọ́tí, a máa pa yín lọ́tí. Ń tẹ̀ ń wá lára ẹ̀yin méjèèjì tí ìfẹ́ yìí, tí abẹ́rẹ́ tó wọ̀ yín lára yìí, mọ̀ tẹ̀ ń wá. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó bá bí ọkùnrin mi, ọmọbìnrin tó fẹ́ kí ló ti jẹ́, a lo fine, a lo ó ní irun orí ẹ̀ ṣe, a ní ṣe bí mo rí bó ṣe ní, kódà tó ń yí ìdí yẹn lọ báyìí, tó ń yí lọ, ìyẹn lẹ máa wò. Ohun tó wà níwájú yín, ara lẹ máa wò. Ẹ ní wo ẹ̀mí, ẹ ní wo ìdílé tí ẹni yìí ti jáde, ẹ ní wo bàbá tó bí ẹni yìí, ẹ ní wo ìyá tó bí. Ẹ kàn tọrùn bọ inú ìrà. Ńgbẹ́ bá dénú ìrà tán, ẹ máa pe Ọlọ́run. Yorùbá kì í rìn bẹ́ẹ̀, ìrìn òmùgọ̀ nìyẹn. Àbẹ́ ẹ̀ gbọ́ ni. Ńgbà téèyàn ti mú orí ẹ̀, ó ti sọ sínú ìrà. Ṣé kò rí tẹ́lẹ̀ pé rà ni? Àbí ìrà wá jẹ́ ní téèyàn kan torí bọ̀, ó torí bọ ìrà tán.
wàá ẹ̀ṣẹ̀ máa pa àwọn wòlíì yín pé ṣó dáa pé mo wà núra yìí, kí lẹ fẹ́ kàn sọ fún yín. Àwọn òjíṣẹ́ Ifá náà làwọn wòlíì. Wàá máa lọ sọ́dọ̀ babaláwo, wàá máa ní kán bẹ́ẹ̀ wò ṣó dáa, ìwọ tó ti torí bọnú rà. Ọlọ́run má mà ṣe wá lọ́lọ́gbọ́n kúkúrú o. Abẹ́ ẹ̀ gbọ́ ohun tí mò ń sọ ni. Ìmọ̀ tí àwọn baba ńlá wa ní ni wípé ó ṣe dandan ká ṣe òtítọ́, ká ṣe òdodo. Ọ̀nà àti ṣe òtítọ́ àti ṣe òdodo yìí wọ́n tún wá ń fi ọgbọ́n kún un. Ọ̀nà wo náà fi fọgbọ́n kún? Wọ́n mọ̀ wípé ìmọ̀ yìí táyé ni. Ọgbọ́n yìí ó di ọ̀run ló gbọ́dọ̀ ti wá. Wọ́n á wá máa sọ fún Ọlọ́run ọba kó jọ̀wọ́ kó fún àwọn ọlọ́gbọ́n láti mọ bá ṣe máa ṣe, tó máa ṣe é ṣe, tó máa tùbà, tó máa túṣẹ́. Abó orí gbogbo títì ni wàdúgbò ẹ, ìwọ olùgbọ́ mi. Ṣágo ń búgò ni ìwọ olùgbọ́ mi. Màmá tiẹ̀ tó bí ẹ, ọkọ mélòó ló ti fẹ́ sẹ́yìn? Bàbá tiẹ̀ tó fẹ́, ó ti fẹ́ yàwó bíi 6, kò tíì nísinmi. Ẹ rí wípé ọ̀nà táwa ọmọdé ìsẹ̀yìn tá a fi ń rin ilé ayé wa, ẹ rí pé ọ̀nà pé kí pàṣán ká máa fi pàṣán nara wa ni. Nígbà táwọn bàbá wa ńlá wa tán gbé ọ̀nà sílẹ̀ fún wa táwọn fi tọ̀ ọ́. Tẹ́ bá wáyé àtijọ́, obìnrin kì í kúrò nílé ọkọ. Torí pé a ti pe Ọlọ́run, a ti bi Ọlọ́run pé ṣó lẹ́tọ̀ọ́ káwọn méjì yìí dàpọ̀? Ṣé wọ́n lè dàpọ̀? Ṣán lè bára wọn lò? Ṣé tán bá bára wọn lò, ṣé ọmọ dáadáa ló máa jáde ń bẹ̀? Ṣùgbọ́n àwọn ò ní béèrè. Àwa ń lo ọgbọ́n àwọn tá a pè ní aláwọ̀ funfun. Ọgbọ́n wọn là ń lò, kì í tiẹ̀ ń ṣe ìmọ̀ wọn. Torí àwọn gan ò ní mọ̀. Wọ́n rò pé àwọn ọgbọ́n ni, ṣùgbọ́n wọn ò ní ìmọ̀. Ìmọ̀ lèèyàn fi ń tolé ayé. Ǹjẹ́ tó bá ní ìmọ̀, á ní kí àwọn obìnrin kan àtọkùnrin kankan ti máa gbélé bí oṣù 10. Kán lè yẹra wọn wò. Ṣé ó ṣeé ṣe kí olódindi kó gbà bọ̀ ni? Ìwọ olùgbọ́ mi fi bú ẹ o. Má jẹ́ kó bọ́ sápò bínú ẹ o. Ó ti wà nílé ọkùnrin yẹn sìn. Ó ti tó bí oṣù 6. Ó ń fojoojúmọ́ bá ẹ sùn. Ojoojúmọ́ ló fi ń bá ẹ sùn. Ọlọ́fẹ̀ẹ́ ni ẹni, aláìlójútì ni ẹni. Aláwọn baba ńlá wa ní kẹ́ jáwọ́ nínú wúruwúru. Ó wà nú Bíbélì bó bá pèrè ní Krìstẹ́nì. Jésù ló ní ṣekúṣe ò lè nípìn nínú ìjọba ọ̀run òun. Ó wà nú Islam pé èèyàn láti bọ̀wọ̀, obìnrin láti bọ̀wọ̀ fún ara ẹ̀. Má bínú pé obìnrin nìkan ni mò ń sọ. Ìwọ ọkùnrin ń kọ́ ọ̀dàdá tó dá gbogbo ẹ̀ lẹ̀. Ó ti rí sìstá sóyòyò bíi tèmi tí mo jókòó yìí. Ó wá pé ó pé tán. Ó bẹ̀rẹ̀ sí lo ọgbọ́n ká fi ẹran sẹ́nu ká wá tì. Ẹ̀yin ọkùnrin ìjó dá. Àwọn baba ńlá ọ kì í parọ́ fún obìnrin. Ẹ fẹ́ kàn jíjẹ. Ẹ parọ́ fún. Ẹ̀mí Ifá ìjó lọ bí pé ṣé o lè jíjẹ. Kò bá dá o tó bá ti pàdé sisi kan tó fẹ́ jíjẹ lọ bá wòlíì ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì ní olùṣọ́, mo mà ti rí obìnrin kan tí fẹ́ jíjẹ o. Ẹ bá mi béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹ bá ń ṣọ́nà. Kí lẹ rò pé Ọlọ́run máa sọ fún ẹ? Ṣá ní kó lọ jíjẹ ni? Àní kò wà níhùwà ọmọ Yorùbá. Ọmọ Yorùbá tí ń bá lo òyìnbó, ó ní láti responsible. Ó ní láti ní kó yá ní lẹ́nu. Gbogbo wa wá di irresponsible. Ẹlòmíì bó bá ti ń yọ nínú ilé ẹnìkan tí ò dáná lé lórí, á lóhun níyàwó. Ìwọ ìyàwó náà wàá máa pe ẹni tí ò dáná lé ẹ lórí, wàá máa pe lọ́kọ ẹ. Kí ni kókó ọ̀rọ̀ yìí? Gbogbo tí ó wá di wàhálà sí wa lọ́rùn yìí, àìtó bí àwọn baba ńlá wa ṣe tó ni. Ẹ jẹ́ ká jẹ́ ọmọ tó máa gbọ́ràn. Ẹ jẹ́ ká mú ìtó ṣe pàtàkì nínú àwọn nǹkan tí baba ńlá wa ti lò tó dẹ̀ wúlò, tó jẹ́ pé tó agboolé wa, tó ìlú wa. Ẹ jẹ́ ká mú lò. Tó èmi ní ìkòrè sí ọmọ wòrírà kó má bàa rẹ̀ ẹrúkẹ́rú abilalẹ́ lẹ́nu. Èmi ní àjíhún ọmọ kúlódò, ọmọ eégún lọ́jẹ̀ tó ń wí pé ó dìgbà.